ẹjọ́ tí ò kàn mí ni mo dá sí tí mo fi wọnú fracas dè ní. Ó dẹ̀ sọ pé nǹkan tí ò bá ń pààyàn ó máa ń jẹ́ kíyàn strong ni. Am I communicating? What doesn't kill you will make you stronger. Ìgbà tí ò wá ti pa mí yẹn, mo dẹ̀ mọ̀ gbogbo nǹkan tí mo go through during when I was bullied back to back. Ẹ má jẹ́ ká gbàgbé pé kò ń ṣe other group yẹn nìkan ló bully mi o. Àwọn tí mo gbèjà fún gan tún bully mi. Àwọn tí mo ṣọrẹ fún tún bully mi. Kò sí nǹkan tó ń sọ̀tọ̀. Bó ṣé mo fi ṣèkà fún wọn ni? No! Èmi àti gbogbo wọn, many of them àti ń ṣe padà lẹ́ni. Lọlé ara wa o. LOI ni. Am I communicating? Now, tí n bá wá sọ pé mo bọ́ta, Aramide, God bless you. Tí n bá wá sọ pé mo bọ́ta, mo ríyàn nínú ọjà. Wọ́n pariwo lè mọ́ lórí. Kò ṣọ̀rọ̀ Lizzy mo fẹ́ sọ, mo tún yìí máa gbé yín débi tí mo lọ gangan. Wọ́n pariwo lè mọ́ lórí. Níwájú Ọlọ́run àti èèyàn ńjọ́ yẹn, èmi àti Lizzy ò sọ̀rọ̀ ní moment yẹn. Mo lè bọ́ta kí n koná mọ́ dáadáa. Abẹ́ gbọ́ mi. Mo lè bọ́ta kí n koná mọ́. Ṣùgbọ́n lọ mú bí tí wọ́n ti ń come for èèyàn rí. Yàtọ̀ sí pa ṣe fracas ńgbà yẹn tí mo dẹ̀ ti gbọ́n sìn, mo ò gbọ́n gbà yẹn. That was about 7 years ago, mo ti gbọ́n dáadáa. Tí ẹ bá mú jáde ẹ̀yin olórí burúkú cut and sew, ibi tí èèyàn ti ń jẹ ìrora tó ti ń ṣèkà fún, tí mo tún wá bọ́ta tí mo fi ń gun. Now máa sọ kọ́kọ́ fún yín, lady tó ní problem ní Nàìjíríà ńgbà yẹn tó ti mọ́lé yẹn. Mo mọ̀ pé àwọn kan ń kọ síta pé ó ṣe bẹ́ẹ̀ fún lady yẹn pé èmi bọ́ta ìgbà tí ó ní problem nígbà tó sọ pé ó lọ sí Turkey. Ṣé rántí? Ẹ bá mi love and like. Àwọn èèyàn sọ pé mo bọ́ta mò ń yọ. Ẹ jẹ́ kí n sọ reason. The only lady yẹn nìkan ni mo lè sọ pé ìgbà tó ní problem mo bọ́ta mo yọ. Kí dẹ̀ ló dé tí mo fi ṣe bẹ́ẹ̀ ni pé gbogbo yẹn àfi tẹ́ bá fẹ́ ṣe Ọlọ́run. Lẹ máa sọ pé lady yẹn mo pẹ́ tó. Mo pẹ́ because she's somebody. Iṣẹ́ ẹ̀. Àgàgbàgbà ìgbà tàǹtí fún mi beauty world. Nǹkan tó ṣe fún àǹtí yẹn ó wọ inú ara mi. Ìgbà tèmi àti wòlíì olè tí mo bá jà ń gbà yẹn. Tí mo bá wòlíì yẹn jà. Àǹtí fún mi beauty world ń bá wòlíì yẹn ṣe náà. Àǹtí fún mi beauty world ń bá wòlíì yẹn ṣe dáadáa tó ń lọ sí church ẹ̀. But èmi ò sọ pé torí wọ́n ń bá wòlíì yẹn ṣe. Ìgbà tó wà nínú ìṣòro, mo bọ́ síta, mi bá àǹtí fún mi beauty world sọ̀rọ̀ mọ́ gbogbo wa yẹn. But mo bọ́ síta mo jà fún àǹtí yẹn. Am I communicating? Now mo ráwọn èèyàn tó ń gbé fídíò tó ń sọ pé ṣèbémi náà yọ ọmọ yẹn nígbà tá bẹ̀rẹ̀ jàǹgbà yẹn tó lọ sí Turkey. Ẹ jẹ́ n sọ nǹkan tí mo fi yọ because many people yín ẹ ṣẹ̀ṣẹ̀ wọnú fracas ni. Ẹ lọ wò láti ayé alálùmọ́lẹ̀. Anything ó máa come fún mi, ó máa bú mi. Mo ò rí jà tó kọjá níwájú ẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ ń sinmi ni. Kò sí jà kan tó kọjá níwájú ẹ̀. Ó lè má jẹ́ jà tèmi gan, á bú mi. Kò sí nǹkan tí ò kí ń ṣe fún mi. Mo dẹ̀ sọ fún yín, ṣé rí àwọn orí kan wà máa ṣẹ̀wọ̀n. Ẹlòmíì gan tó ń ṣe fákàsì. Àbí kò yé yín? Ẹlòmíì gan ò jà fúnra ẹ̀. Àwọn tó wò wá ló ń gbèjà wa. Ẹ bá ń love and like. Nǹkan tí mo ṣe bọ́ta ń gbà tí ọ̀rọ̀ Turkey yẹn nìyẹn ṣe ń gbọ́. Tí mo fi sọ pé, tí mo fi dá sí. Mo sọ fún yín pé bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà tó wá sọ̀rọ̀ yẹn. Tí n bá fún láyè gidi gan ni, ó fẹ́ gbé lọ́ọ̀tì fún mi. Ṣé gbogbo yín rántí kó tó ju fọ́tò ẹ̀ jáde? Ṣé gbogbo yín rántí? Mo sọ fún níjọ́ tí mo ṣe show yẹn, mo sọ pé ṣọ́ra o, bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà yẹn, gbogbo àwọn ó ti send fọ́tò ẹ̀ sí Nàìjíríà because ó sọ pé gbà tó yá ìyàwó òun fẹ́ rí fóònù yẹn, òun láti máa pín àwọn message àti gbogbo kíní ẹ̀ kiri kóun máa lose ẹ̀. Ṣé gbogbo yín rántí? Mo dẹ̀ sọ advice fún. Mo ní ṣọ́ra o. Wọ́n ti pín gbogbo kíní káàkiri o. Ṣé gbogbo yín rántí? But mi ever gbé jáde. Bàbá yẹn ò dẹ̀ mú fún mi. Ẹ rí pé òun go lè dúró kó sọ pé èmi gbé wòwò òun síta because àwọn olórí burúkú kan wọ́n sọ pé èmi gbé wòwò síta. Òun go lè dúró pé mo sọ pé mo gbé síta. Tó bá fún mi go èmi ò ní gbé síta. Ìjọ́ tó bá ti ń pín nǹkan bẹ́ẹ̀ yẹn tí ọmọ làkejì tí ẹ náà ò mọ̀gbà tó máa dé. Èmi ò bá wọn pín nǹkan ẹ lọ bí àwọn èèyàn tẹ̀ ń send nǹkan sí mi tó bá send sí mi máa ń delete ẹ̀ ni. Because ẹlòmíì fẹ́ fi hack page ẹ ni. I don't open link. Àwọn èèyàn ti mọ̀ mi. BJ wo fídíò ẹ kó jẹ́ n tó súnmọ́ mi gan. BJ wo fídíò yẹn. O máa kọ́gbọ́n bẹ̀. Má worry. Ẹ summarize ẹ̀ fún mi. Ẹ bá mi mo ń ṣí fídíò.
nǹkan tó bá mú mi pín nǹkan ìbànújẹ́ kí n máa bá yàn pín, I don't do it. Ìwọ tí n bá ti pín nǹkan burúkú fún rí tó bá bò mí, má bò mí bọ́ta lọ fi fake profile sọ pé mo pín fún ẹ kó dẹ̀ mọ́ evidence. Because mo sọ yín, the only reason tí mo fi jáde fún ọmọ ẹnìyẹn, mo lè ka uncountable times. Ẹ gbàgbé pé ó ṣe báyìí fún mi ìgbà tá à ń ṣe fracas. Ẹ gbàgbé. Gbogbo yẹn ti lọ. But lẹ́yìn yẹn, ìgbà tí wòlíì olè yẹn kò mọ nǹkan kan pa rárá. Ó kàn fẹ́ dá sí láti fi spite mi. Because kò sí ṣe rí wọn kan support wòlíì olè yẹn mọ́ sí. Wọn ò support ẹ̀. Because kò ń ṣe genuine ìdà ló ń gbé. Ó ṣe ń gbà tí wòlíì olè, ó ṣe ń gbà tí àwọn larit, ó ṣe ń gbà tí a lot of times ó máa wá fún mi, ó máa bú mi, kò sí nǹkan tí ò kí ń ṣe. Ṣé rí kí n dá lóhùn mi dá lóhùn, ṣùgbọ́n gbà tọ́wọ́ yẹn dé mo ní no. Ṣé gbogbo yín tí ń jọ náà mo ní lágbájá tí n bá dá sọ́rọ̀ yìí ó jẹ́ kó búnú. Mo ní mo gbọ́dọ̀ dá sí because ìwọ náà ṣe fún mi pa. Àbí kò yé yín, so ẹ jẹ́ ká gbé yẹn tì. Lẹ́yìn òun mi rò bí nǹkan kan ṣẹlẹ̀ sẹ́ni kankan tí mo bọ́ta wá yọ òun. Àbí kò yé yín. Now ẹ jẹ́ kí n wá sọ kíní kan fún yín. The fact pé ìyá ewé inú group wọn mo wà tẹ́lẹ̀, ó dẹ̀ dídí sọ ni mi ìpè ẹ sọ̀rọ̀ mi má dá sí. Ìyá yẹn gan fún mi jẹ tó bú mi dáadáa. Àbí kò yé yín. Ìyá yẹn fún mi jẹ tó bú mi dáadáa. Ìyá yẹn lọ sí London. Ó lọ ṣe nǹkan London. Lady tá ń sọ yẹn tó ní problem náà ìjà yẹn. Ó lọ sí hotel, ó lọ dààmú ìyá yẹn. Mi ìbáyà yẹn sọ̀rọ̀ mọ́ ń gbà yẹn. Bọ̀ àwa táwa nú group yìí ń sọ̀rọ̀ because màmá ti show èmi náà dáadáa. Ó lọ sí London, ó lọ dààmú ìyá yẹn. Ìyá yẹn ń lọ party. Fídíò yẹn wà káàkiri. Ní títì gbangba báyìí. Ó ń dààmú ìyá yẹn nínú òtútù, ó ń lọ, ó ń bọ̀. Ìyá yẹn ń lọ, ó ń bọ̀. Àbí kò yé yín. Àánú ìyá yẹn ṣe mí. Àfi tí Làfúnkì bá fẹ́ parọ́. Mo pè Làfúnkì lẹ́sẹ̀kẹsẹ̀. Mo ní Làfúnkì. Nǹkan yóò dà. Mo ní ẹ sọ fún ìyá. Mo pe Ṣadé ńjọ́ yẹn lo Kwenza. Mo ní Ṣadé, ó máa gbé mi dé London because kò sí train Sunday níjọ́ yẹn. Mo ní Ṣadé, ó máa gbé mi dé London. Mo ń lọ sọ́dọ̀ ìyá yìí. Tó bá bí ọmọ yìí dá kó wá bá ìyá yẹn lótẹ́ẹ̀lì. Mélòó náà ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ìyá ilẹ̀ lè ṣe. Mélòó náà ẹ̀yin tẹ́ ń tẹ̀lé àwọn followers ilẹ̀ lè ṣe. Èmi ò gbé ìyá mọ́ra o. Ìyá lè bọ́ta lọ́la kó bú mi. Kò kàn mí ní dá wọn lóhùn. Ṣùgbọ́n mo gbé ìyá mọ́ra. Èmi àti ìyá yẹn ò sọ̀rọ̀ mọ́ ń gbà yẹn náà. Ṣùgbọ́n mo pe Làfúnkì ńjọ́ náà. Mo ní kí lọ́mọ yẹn lọ ṣe lọ́dọ̀ màmá yẹn. Mo ní mò ń lọ síbẹ̀ tán bá bí ìyá ẹ̀ dá kó wá bá ìyá yẹn. But unfortunately, Ṣadé lo Kwenza kò rí bí tó bá gbé ọmọ sí ńjọ́ yẹn. Kò lè drive mi lọ. Mo wá pe Làfúnkì pé kó sọ fún ìyá pé a máa wá ńjọ́ kejì. Àìlè lọ́jọ́ kejì yẹn. Àbí kò yín, òun ni mo ṣe rán àwọn èèyàn. Kọ́ lọ dá sẹ̀ríà fún nílé ẹ̀ ń gbà yẹn. Àbí kò yín, ipe bí a tó bá tiẹ̀ dá sẹ̀ríà fún, a fi ìyá oníyà sílẹ̀. Ṣé ìyá yẹn ò tí ì bú mi ni? Ṣó jẹ́ kí n tún fẹ́ fi ẹ̀mí mi sílẹ̀ nítorí pé mo ń support ìyá yẹn. Àbí kò tí mo sọ yẹn. Ṣó jẹ́ kí n fi ẹ̀mí mi sílẹ̀ pé mo tún support ìyá yẹn. Kẹ́ lè mọ bí ọ̀rọ̀ mi ṣe rí, kí ló dé fanjọ́ yẹn. Mo rí distress lára màmá yẹn lójú títì. Mo ní tí ìyá yìí tó bá jẹ́ ìyá mi ńkọ́. Kò ń ṣe ìyá. Àbí kò tí mo sọ yẹn. Èmi máa ń think outside the box. Ó jẹ́ kí n máa jóúnjọ́ yẹn kí n sọ pé Ọlọ́run mú ìyá yẹn nínà. But mi ṣe bẹ́ẹ̀. Mo fẹ́ fi ẹ̀mí mi sílẹ̀ torí mo fẹ́ lọ gbèjà pé wọ́n ń dààmú ìyá yìí jù. So kí gbogbo yín rí ibi tí mo ti ń bọ̀. Mélòó bẹ́ẹ̀. Àbí kò yé yín. I don't pay evil with evil. Now wọ́n wá mú Lizzy ńjọ́ yẹn. Mi súnmọ́ Lizzy. Gbogbo nǹkan tí èmi àti Lizzy lọ ṣe lórí ìkànnì a máa ń phone ara wa. Mo dẹ̀ máa advice ẹ̀. Sis mi ẹ má jà mọ́. Ṣebí voice note mi ló gbé jáde yẹn. Sis mi ẹ má jà mọ́. Ìjọ́ tó kọ́kọ́ lọ bá Màmẹ́wé dàgọ́ tó lọ fún Màmẹ́wé lésì. Mi ìmọ̀. Ó ti fún wọn lésì tán. Àǹtí tó ra ilẹ̀ over 100 million lọ́wọ́ àwọn Lizzy ní America. Òun lẹ́lẹ́rìí mi. I love and like. Àǹtí tó ra ilẹ̀ lọ́wọ́ Lizzy l'America over 100,000 lẹ́lẹ́rìí mi. Lizzy ti jàjà yẹn, ó ti bú èbú yẹn tán. Ló wá pè mí pé mo ti ṣẹ̀yìn o. Mo ní kí lẹ ṣe because mi ò ń jókòó sórí social media. Mo ní kí lẹ ṣe.
ó ní mo ti dá padà fún ya kí ló tẹ́ ṣe bẹ́ẹ̀ ibẹ̀ lẹ ti gbọ́ tí mo sọ pé ẹyọ kan tẹ́ fún wọn yẹn ti tó ẹ má ṣe mọ́ o bó ṣe wá continue nìyẹn ẹbí Lizzy títí tí mo fi tá fi sọ̀rọ̀ tá fi jà ojoojúmọ́ má dá wọn lóhùn wọ́n máa drain ẹ face your front má dá wọn lóhùn wọ́n máa drain ẹ. mo máa ń sọ kinní kan ẹ tó fẹ́ lọ bájà ṣó mọ nǹkan tó gbé dání. Lizzy took her time to respond to all these wicked people on social media. Am I communicating? Mi wá gbé Lizzy mọ́ra. Lizzy ò ní nǹkan tó fẹ́ fún mi. Ẹ gbàgbé. Lizzy ò ní nǹkan tó fẹ́ fún mi. Ìjọba ọ̀run lèmi ń lé. Kò sí nǹkan tẹ́nì kankan yín fẹ́ fún mi. Àfi èyí tọ́lọ́run bá fi àánú mi sí lọ́kàn. Èmi ò ní wá mi ní wá tún rọ́tà fún yín torí mo fẹ́ kẹ́ like mi. Ẹni tó bá like mi, best of luck. Èyí tí ò dẹ̀ like mi náà, mo ń gbé rent free nínú okùn àyà ẹni. Mo ń gbénú àyà ẹ, mo ń gbénú brain ẹ free. Ìwọ ló ní problem. Ṣé nǹkan tí mo sọ yẹn? Òjò tí ń pakúnukú bọ̀ ọjọ́ ti pẹ́. Ṣé rí Lizzy? Mi mọ́rì. The only time tí mo fi mọ lady yẹn ni pé ó máa ń jó. Gbogbo pé à ń jó, à ń polówó aṣọ ẹ̀. Ẹ gbé fún Lizzy, Lizzy ló ní. Lizzy ò ní nǹkan tó fẹ́ fún mi. Ẹ láì tí mo dẹ̀ ti sọ fún yín àtijọ́ tí Lizzy tó ti wà ń problem tí mo ti ń sọ̀rọ̀ fún. Sọ̀rọ̀. Mi ìbínú sí o. Ọlọ́run gbọ́. Ṣé ẹni tó bá ń bínú sí ó máa jà fún yàn. Mi ìbínú sí o. Bọ̀ máa kàn kódíkálùkù kọ̀ dúró sáyé ẹni. Tóyìn máa ń sọ kinní kan once beaten twice shy. Ṣé ń gbọ́ mi? Now, ìgbà tí mo kọ́kọ́ support Lizzy nígbà tó wọn àti Tóyìn Àìmàkúnjà. Mo ti sọ fún yín ẹni tí gbogbo ayé bá ń dìde sí ní moment yẹn. Èmi ò kí ń dìde sí. Because ilé kí n sọ kíníkan fún yín, ẹ̀jẹ̀ ló ń ràn lára gbogbo wa. Ẹni yẹn lè máa bọ́ta kó máa show strong face. Ẹ̀jẹ̀ ló ń ràn lára ẹ̀. Àbí nǹkan tí mo sọ yé yín. Ìgbà tó wọn àti Tóyìn Àìmàkúnjà tí gbogbo ayé ń come for her. Èmi nìkan. Because many people fẹ́ support ẹ̀ kó má lọ attack wọn number one. Àbí kò yé yín? Èmi nìkan. Ìjọ náà mo dẹ̀ rántí. Mo ti update. Mo ti jà. Mi mọ Lizzy rí now. But nǹkan tó kọ́kọ́ attract mi sí Lizzy. Lizzy is a very hard-working girl. Mo ti ń follow story Lizzy. Àti Fẹ́mi Ṣẹ̀tìdé. Àti Yẹ́misí Olúfẹ́mi. Ṣẹ̀tìdé àbẹ̀ ìwà Naija. Tẹ́ bá ti wà. Mo fẹ́ kẹ́ bá mi kó awó bọ̀. Awó aláta. Ṣé ń gbọ́ mi? Ìgbà tí Tóyìn àti Tóyìn Àìmàkúnjà. Mo rí pé the world was against her. Mo ma ti ń wo Lizzy pé ó ń tajà. Very, very hard-working girl. Kò sẹ́ni tó mọ ránṣẹ́. Gbogbo pé à ń jó àfin polówó aṣọ. Lizzy was the first person that started it. Tí n bá parọ́ ẹ lọ́mọ ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wá. Lizzy was the first person that started it. So gbogbo kíní ẹ ló máa attract mi sí ngbà yẹn. Ó dẹ̀ máa ń sọ story ẹ̀. Bóun àti ìyá ẹ̀ ṣe gbé uncompleted building bó ṣe ṣe. So kíní yẹn ló attract mi sí pé ẹ wo ọmọ tó dá ń ṣiṣẹ́ yìí. Lizzy ò lọ́kọ ngbà yẹn o. Mi rí ọkọ mọ́ o. Bó ṣe máa ń jójó yẹn gbogbo yẹn mo máa ń wò. Alámídé, God bless you. Ṣé ń gbọ́ mi? Ìgbà tó rò wọ́n àti Tóyìn wá ṣẹlẹ̀. Mo ní wow. Èmi dẹ̀ ti gbọ́n pa Tóyìn tipẹ́tipẹ́. Ẹ gbàgbé ṣé mo pé mo sọ wípé mo lè máa act but mo wà láàrin àwọn ọmọ onítìátà yẹn gidi gan. But that is a story for another day. Ṣé ń gbọ́ mi? So lára àwọn nǹkan tí Lizzy ń sọ yẹn mo ti gbọ́ náà nípa Tóyìn. Ṣé gbogbo yín rántí tẹ́ bá nígbàgbé ìgbà tí mo kọ́kọ́ jáde fún Lizzy. Mo sọ pé some of it nǹkan tí Lizzy sọ pa Tóyìn ipò ọ̀tọ̀ ni. Ṣé gbogbo yín rántí ẹ lè má rántí mọ́. Mo ṣe show fún mo ò bú Tóyìn o. Lizzy mo kàn support. Ìgbà tí gbogbo ayé come for her ngbà yẹn. Mo wá wọnú inbox ẹ. First time tí ma kọ́kọ́ bá sọ̀rọ̀ nìyẹn. Mo wọnú inbox ẹ. Mo ní sis. Mo ní please, I don't know you. Can you stop? Ẹ má ṣe pé mọ́. Ìjọ ẹni Lizzy bọ́ta tó sọ pé Tóyìn bímọ sílé alágbo. Ṣé rántí?
Mo ní ẹ jọ̀ọ́, please, people are coming for you. Mo ní kó wo between Enisano, mo ní kó wo bó ṣe kù. Mo ní kó má dá wọn lóhùn mọ́. Mo ní please, mo fi gbogbo nǹkan tẹ́ ń ṣe láyé mo fi bẹ̀ yín. Mo ní these people are distractors. Ignore them. Ẹni kí Lizzy tí chat yẹn bá wà lọ́wọ́ ẹ̀ kó gbé jáde. Mi wọnú inbox Lizzy lọ tọrọ owó. Mo lọ advice ẹni. Kò dá mi lóhùn. Àbí kò yé yín? Mi ìbínú pé kò dá mi lóhùn. Ṣé ń gbọ́ mi? Mi ìbínú pé kò dá mi lóhùn. Mo tún lọ inbox again. Òun àti KB ló ṣẹ̀ṣẹ̀ pè mí tó link èmi àti ẹ̀ tó fi dúpẹ́ lọ́wọ́ mi ńjọ́ náà. Bá ṣe ní nọ́mbà ara wa nìyẹn. Orí Instagram inbox ni mo ti lọ bá sọ̀rọ̀. Ó wá di pé mo bẹ̀rẹ̀ sí ní advice ẹ̀. Ìgbà tí àǹtí mi tó wà ní America yẹn, ó fẹ́ ralẹ̀ in a very good place tó súnmọ́ Banana Island. Ṣé nǹkan tí mo sọ yé yín? Edumare Loba, sorry, I'm going to block you. I will delete you now. If you put that comment again, I'll block you. Eko ori burúkú yín àti hatred yín ke koko lórí platform mi. Ẹ̀yin àṣìírè jati. If you come on my platform to say nonsense, I'll block you. My platform is no hate zone. No two-faced zone. No hypocrisy zone ni zone yìí. Àwa olóríire èèyàn, àwa alálùbáríkà èèyàn. Àwa tá kì í fi síbi kan ju bí kan lọ la wà níbí báyìí. If you come and put that comment on my platform again, mo ti delete anything. The next time you come, I will block your freaking ass. Ṣé ń gbọ́ mi? Okay. Mo ti block ẹ. Ẹ jẹ́ n block ẹ. Block. Mo ti block ẹ. Ṣé nǹkan tí mo sọ yé yín? That was it. So, my Odogbolu brother ló link èmi àti Lizzy up. Tade bẹ̀ sí sọ̀rọ̀. So ìgbà tá tí mi tó wà ní America yẹn, ó fẹ́ ra ilẹ̀ ńgbà yẹn. Ó pè mí. Ó ní ẹ má gbọ́. Ó ní mo fẹ́ ra ilẹ̀. Mo rí pé Lizzy ń polówó lẹ̀. Ṣé de ráwọn kan wà lórí platform mi. Ibi tí n bá lọ. Ẹ gbàgbé. Mo bọ́ wọn o. Ibi tí n bá lọ. They are very, very okay, comfortable. When I mean comfortable, they are made. But tó bá rí pé Jesse ò sí bí mo tún ti move sí báyìí, wọ́n tún tẹ̀lé mi nìyẹn. Wọ́n fẹ́ mọ̀ nǹkan tí mo ṣe, wọ́n fẹ́ mọ̀ nǹkan tó fà. Àǹtí mi yẹn sọ pé, Bukky, mo fẹ́ ra ilẹ̀ lọ́wọ́ lady. Ṣé ó ń talẹ̀ lóòótọ́? Mo no ń talẹ̀. The fact pé mi mọ̀ bí Lizzy, mo mọ̀ pé Lizzy máa ń polówó lẹ̀ ńgbà yẹn. But mi tí ìbára kan rí. Mo no ń talẹ̀, ẹ lọ bá. Wọ́n dẹ̀ lọ bá. To God be the glory. Ilẹ̀ over 100 million. Eléyìí ò ṣe pé mo wá gbé Lizzy mọ́ra. Ó ṣẹlẹ̀ ní, ẹ gbàgbé. Ilẹ̀ over 100 million. Nora lọ́wọ́ Lizzy. Lizzy dẹ̀ ló ń bá wọn kọ́. Now kí mo fẹ́ fàyọ. Wọ́n ti sanwó ilẹ̀. Ìgbà tí màá ti Lizzy bẹ̀rẹ̀ ẹja. But wọ́n ti agree pé Lizzy ló máa bá wọn kọ́. Ìgbà tá bẹ̀rẹ̀ ẹja yẹn, àǹtí yẹn ṣe, ó ṣe ribiribi o, ó pè mí, ó sunkún. Mo láti sọ pé àǹtí yẹn wá sọ pé àwọn bí àwọn ò ní continue pẹ̀lú business yẹn pẹ̀lú Lizzy pé àwọn kan máa gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀. Àǹtí yẹn mo lè pè wọ́n wọlé ni. Mo ní ẹ má gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀, ẹ jẹ́ kó bá yín ṣe. Ká ní mẹ́ni ọ̀fọ̀ lórí burúkú yín ni. Ẹ máa bá bí tẹ́ni. Mi ìrẹ́ni náà rí láyé tó ṣẹ̀ mi ti máa ní. Ẹ má lọ sọ́dọ̀ ẹ o. Mi ń bà tèèyàn jẹ́. Màá bú ẹ dáadáa. Ẹlòmíì máa sọ pé ẹ gbalẹ̀ yín lọ́wọ́ ẹ lọ gbé fẹ́ lómi. Ṣé mo lẹ́yìn tí mo fẹ́ gbé fún ni? Mo ní ẹ má gbà lọ́wọ́ ẹ jẹ́ kó bá yín ṣe. Ìgbà tó yàgò tá àǹtí yẹn fẹ́ máa parí ìjà tó fẹ́ máa pè mí lẹ́ẹ̀mẹ́wàá. Mo pa àǹtí yẹn tì. Mo kàn máa ń send the prayer link sí wọn ni. Mo ní kó filẹ̀ pé mo bá ṣe. Today ṣe pé ìgbà tá àǹtí yẹn ń lọ lé tó fẹ́ lọ meet tó fẹ́ lọ wo lẹ̀ wọn. Ṣé ń gbọ́ mi? Mo sọ fún yín. From airport. Mo orúkọ yẹn láyà jeep yẹn. Náà fi gbé wọn ní airport. Hotel yẹn 200,000, over 200,000 per night. Wọ́n dẹ̀ lò almost 10 days ní Èkó. Ọkọ̀ lọ wo bẹ̀, wọ́n lọ gba papers and everything. Wọ́n lọ ṣe gbogbo necessary documentation tó jẹ́ kó ṣe. Àbẹ́ gbọ́ mi. Gbogbo ẹ̀ ni mo rí.
mo ṣáà dákẹ́ mò ń wò ni mi dá sí now kí mo fẹ́ fàyọ òun ló ká mi lára ìgbà tó sọ pé Lizzy jalè the fact pé mi tiẹ̀ wo fídíò yẹn èèyàn tó pè mí ló sọ fún mi then fídíò yẹn wá come up but mi rí fídíò yẹn tó bí kò ṣe kí pọ́ sọ pé ó jí gold 91,000 mo ní this is impossible mo ní gold báwo mo ní Brazilian gold mo ní ṣé Brazilian gold ní Lizzy lọ jí ni mo ní ẹ gbàgbé àwọn èdì kan wà tán bá ran séyàn àwọn èdì yẹn kò ní ṣiṣẹ́ because kò ń ṣe èdì tó fit èèyàn ká bá wá sọ pé kò ń ṣe èdì gbogbo àwọn nǹkan tẹ́mi ti rí mọ́ Lizzy lèmi fi sọ pé kò lè possible ẹ gbàgbé ẹ̀ mo ní ṣe tó gba hòtẹ́ẹ̀lì over 200,000 per night téèyàn tẹ̀ ló 10 days mo ní òkè ṣé jìbìtì ló lọ lù ń bẹ̀ yẹn náà ni èmi ò tiẹ̀ tí wàá mọ̀ ẹ pé káàdì gan ló ná tí ò lọ láti November àbí nǹkan tí mo sọ yẹn ẹ bá mi máa dì mú o so little tí mo kàn gbọ́nu fídíò yẹn mo kàn bẹ́ bọ́ta ni ẹ rí pé ẹ lọ wo fídíò yẹn ìtara mo fi ń sọ̀rọ̀ ńjọ́ yẹn Lizzy ò jalè kò lè jalè ó lè ṣẹlẹ̀ sí ẹ lọ́la ẹ gbàgbé Lizzy ó lè ṣẹlẹ̀ sí anybody nǹkan tí mo mọ̀ ẹ́ mọ́ ni máa fi sọ̀rọ̀ ẹ kò bá wá jẹ́ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ létà máa tún bọ́ta máa bẹ̀ yín ni ṣùgbọ́n nǹkan tí mo ti mọ̀ pẹ̀lú lady yẹn ni mo fi bọ́ta sọ̀rọ̀ mi ní sọ pé torí mi àti ẹ̀ ń jà kí wọ́n bọ́ta ń jẹ́ kí n sọ pé ó jí lóòótọ́ bó ṣe máa ń ṣe nìyẹn Ọlọ́run gan adájọ́ ẹ jẹ́ ká máa ṣe nǹkan torí ọjọ́ àti sùn tó ò bá jẹ́ ọmọ ẹ̀ á jẹ́ ẹ máa jẹ́ ká ṣe rere o ará mi o torí ọlá ni kò sẹ́ni tó mọ̀ o àṣòrè má ṣèkà ṣe bí rere ló ń gbìn tó bá so tán ọmọ rẹ̀ àyà á jẹ níbẹ̀ o ẹni gbé burúkà ọmọ rẹ̀ á jẹ aya rẹ̀ á jẹ ẹbí ẹ̀ á jẹ níbẹ̀ nínú àwo tó ń gbọ́ná abẹ́ gbọ́ ni àwọn nǹkan tí mi ti rí tó bá dọ̀ láti tó bá ṣẹlẹ̀ sí any of the speaker àwọn nǹkan tí mo ti rí mọ́ wọn ni máa fi sọ̀rọ̀ ẹ gbàgbé ìtorí mo ti rí nǹkan máa wá rí nǹkan yẹn pẹ̀lú Lizzy máa wá bọ́ tánjọ́ yẹn máa ní ó jalè o bó ṣe máa ń jalè nìyẹn I will never say it I will never say it Ọlọ́run go fẹ́ ìdájọ́ wà fún ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹ gbàgbé pàǹrà bú fúnra wa kò sí àṣegbé láyé yìí àṣepamọ́ ló wà ẹ gbàgbé bí wọn ò jẹyà yan ọmọ wọn á jẹ ń bẹ̀ ẹ gbàgbé mo dẹ̀ sáré bọ́ tánjọ́ yẹn mo sọ pé Lizzy ò jáde o kò jáde o ẹ̀wù bí ṣe ń jà kò jáde o ẹ̀wù ẹ̀mí mi fẹ́ lè lọ sí kò jáde o irọ́ ló pamọ́ o àárọ̀ ọjọ́ kejì làwọn gbọ́ pé ó lọ ná transaction tí ò bá ń ṣe mo ti sọ fún Lizzy tí àwọn people yìí ò bá kú sẹ́wọ̀n Lizzy ọmọ àlè ní ẹsẹ̀ èèyàn lọ náwó tí ò bá ń ṣe ìkùnsínú èèyàn lọ náwó ní shop ó ń ṣẹlẹ̀ dáadáa mo sọ fún pé tó máa ń bá mi ṣe owó sẹ́kọ̀ọ́ àìmọye ìgbà because ṣe mẹ́kọ́ àwọn tó máa ń ṣe owó nílùú yìí wọ́n máa ń pa account wọn gan àti ẹ̀ ti fún mi lóríṣiríṣi account èmi ò dẹ̀ lè delete ẹ̀ Barclays bank mi wọ́n ní kí n mú wá sí bank wọ́n máa bá mi delete gbogbo àwọn account tí mo fẹ́ mọ́ wrong account mo ti sanwó síbẹ̀ fún àǹtí yẹn lẹ́ẹ̀mẹ́wàá àṣẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa ń revert ẹ̀ ìjọ mi tá tí ẹ bá send message sí mi jọ kejì pé BJ wọ́n ti revert owó yẹn o máa ní mi ti ẹ̀ rí because èmi ò ń gba notification tó bá wọ account mi ọ̀tí tí n bá lọ síbẹ̀ àbí tó bá sọ fún mi ọ̀nà jẹ́ kí n turn notification mi on but mi ti ẹ̀ ráyè ṣé ń gbọ́ mi ó lè ṣẹlẹ̀ àbí kò yé yín now àwọn bọ̀bọ̀ tó ṣe kíní sí Lizzy Ọlọ́run ló mọ nǹkan tó ṣe wọ́n ó dẹ̀ dùn mí gan because ẹ̀sìn tó tún lò ń bẹ̀ yẹn ẹ wo gbogbo wọn da ìjáàbù borí why tó ṣe rí bẹ́ẹ̀ ṣé nǹkan tẹ́sìn kọ́ wa nìyẹn ẹ̀sìn ló ń ṣe wọn ò ṣe ẹ̀sìn àwọn tó ṣiṣẹ́ yẹn ẹ̀sìn ló ṣe wọn ò ṣe ẹ̀sìn ẹ jẹ́ kí n máa sọ lọ ìjọ kejì mo ṣẹ̀ṣẹ̀ wá wo fídíò yẹn dáadáa lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣàlàyé pé Lizzy ti lọ bẹ̀ láti November ó ná káàdì ò lọ Lizzy tẹ́ mọ̀ pé celebrity ni ẹ mọ̀ ojú ẹ̀ kò ń ṣe ordinary person tó yẹ pé kò ní padà àmọ́ tó yẹ pé tó bá tiẹ̀ padà lọ síbẹ̀ ẹ lè dá mọ̀
This is a regular customer there. Ṣé bẹ́ẹ̀ gbọ́ táwọn ìyá yẹn sọ. Wọ́n sọ pé customer wa ni wọ́n ò jalè. Ó wá lọ síbẹ̀. Ẹ dẹ̀ ṣàlàyé fún. Ó ní ẹ jẹ́ kí n ṣe transaction mi. Ẹsẹ̀kẹsẹ̀ ẹ ti pè lólè. Ẹ ti sọ pé wá jí gold. Ẹ ti pariwo lé ẹ ti pé ara yín. Humiliation yẹn ló dùn mí jù. It's not about Lizzy alone. Ó lè jẹ́ anybody. Ẹ mọ nǹkan tó mean láyé social media. Kẹ́ pé èèyàn ló lè káàkiri àgbáyé. Ṣé rí àwọn olórí burúkú kan wà lórí internet. Kò sí bó ṣe lè clear ara ẹ. Mo ń bọ̀. Ṣé rí àwọn olè kan wà lórí internet. Ṣé àwọn olè kan wà lórí internet. Àwọn olórí burúkú kan wà lórí internet. Kò sí bó ṣe lè convince wọn pé kíní yóò ṣẹlẹ̀. Ó ti wà ní back of their mind because wọn ò ṣe ohun rere, wọn ò ṣe ohun ayọ̀. They are always in abject sorrow. They are always in abject evil mind. Ẹ lọ wo ọmọ yẹn ní moment tó ń pè lólè yẹn. She was lost. She was lost. She was helpless. Ó ń di ọwọ́ wọn mú báyìí ni. Mi ìjàlè. Ó di ọwọ́ àǹtí kan mú. Ó ti weak. Kéèyàn jẹ odindi àpò ike kan jọ yẹn kó tó lọ sọ́jà. Ó ti weak. Because ó máa dàbí fíìmù fún ni. Abẹ́ gbọ́ mi. Ó máa dàbí fíìmù lójú ẹ̀ ni. Nǹkan tó expect. Mo rí táwọn olórí burúkú kan sọ pé ṣèbó máa ń kọ́lọ́pàá rìn kí ló tí ò kọ́lọ́pàá lọ sínú ọjà. Ọjà yẹn ó ti ń lọ síbẹ̀ tẹ́lẹ̀. Ṣó tún máa gbogbo yín rí ṣọ́ọ̀bù yẹn bó ṣe kéré. Ṣó tún máa kó ọyàn. Ṣó tún máa kó ọlọ́pàá lọ sínú ṣọ́ọ̀bù kékeré yẹn ni. Ó ti ń lọ síbẹ̀ without the fear of nobody. Ó wá ń dì wọ́n mú. Ọmọ yẹn ti weak. Ẹ lọ́wọ́ bó ṣe ń breed níjọ́ yẹn. Mo gbọ́ breathing náà. Bọ́ ẹ wo ìṣesí ẹ̀. Àǹtí, mi ìjàlè. The next thing. Gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yẹn. Títí kan àwọn ọmọdé ọmọ yín. Wọ́n á ṣe ẹ̀sín láyé, wọ́n á ṣe ẹ̀sín lọ́run. Mi fẹ́ mọ nǹkan tí Lizzy lè ṣe. Ẹ lè fọ̀nà mi deal pẹ̀lú ẹ̀. Ẹ lè fi ọ̀nà mi deal pẹ̀lú ẹ̀, mi ò fẹ́ mọ nǹkan tó ṣe. Nàìjíríà ti wá di pé tí n bá ṣe ń sìn tí n bá lọ sọ́jà àbí tó ti mọ bí tí mò ń rìn sí. Wàá pé àwọn èèyàn kan sọ pé kó pè mí lólè. Ìjọ tó bá ti ń rò ó àti wo àti gbogbo nǹkan tó jọ ẹ́ lójújù láyé ẹ máa fò ṣánlẹ̀ ẹ máa kú ni. Mo wá béèrè pé kí ni Lizzy ṣe gangan ná? Kí ló ṣe táyé ò ṣe rí? Ó búyàn tí gbogbo yín bá ti fẹ́ support ìwà ìbàjẹ́ yín. Ìgbà yẹn lẹ máa wá excuse. Àbí kò yín? Ó máa ń ṣépè fọ́mọ. Ó máa ń gbé àdó wá ṣépè fọ́mọ. Nǹkan tẹ́nibọ̀dì bá ní ló lè fi jà. Tí wọ́n bá ti hùwà ìpele pé máa mú ẹ, mo ti sọ fún yín, ṣèbí Lizzy ṣe fọ́mọ mi náà. Mo hùwà ìpè. Lizzy ta dẹ̀ ń sọ ìṣe gbogbo yín rántí pé ọmọ yìí for almost 6 months. Náà fi ń gbé ọmọ ẹlẹ́jẹ̀ tútù. Nǹkan tó tún mú mi dá sọ̀rọ̀ ẹ̀ ń gbà yẹn nìyẹn. Because àtìgbà tí tó yẹ ìmàkù mo bá sọ̀rọ̀ mo ta sí. Mo kàn ṣe nǹkan tèmi lọ ni. Ìgbà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní àtàkì ọmọ yìí. Kí dẹ̀ ló mú mi tí mo fi bá ṣe ń gbà yẹn ni pé òun àti màmá tí ń ṣe màmá ewé. Èmi ò dẹ̀ bá màmá ewé ṣe ń gbà yẹn. Èmi àti màmá ewé ń jà. Ìgbà yẹn lọ́rọ̀ wòlíì onírọ́ yẹn. Ṣé gbogbo yín rántí? Ṣé ìgbà tí mo ti rí pé tí bá màmá ewé ṣe mo fà sẹ́yìn. Ṣé ń gbọ́ mi? But the fact pé mi àti ò sọ̀rọ̀, ó ń bá màmá ewé ṣe ń gbà yẹn. Ìgbà tó bẹ̀rẹ̀ sí ní gbé ọmọ òòjọ́ ṣépè ọmọ tuntun. Ta ló lè gbà nínú gbogbo yín? Ẹ fi ọ̀tẹ̀, ẹ jẹ́ ká fi ìjà sílẹ̀ nsìn. Ẹ fi ìjà sílẹ̀. Ta ló lè gbà ọmọ ẹ̀jẹ̀ tí ò tí ì pé ọdún kan, ọ̀sẹ̀ kan?
ọmọ ẹ̀jẹ̀, ọmọ tó gbé dání. Ẹ̀dẹ̀ jókòó sórí internet, ẹ̀dẹ̀ ń gbé ọmọ yẹn ṣépè back to back lójoojúmọ́. Ìtorí ẹ̀ ń jà. No, ẹ̀yin tẹ́ ń bú Lizzy, ẹ gbé ìjà sẹ́gbẹ̀ẹ́. Ṣé ẹ lè gbárù ẹ̀? Ọmọ yóò máa tún sọ̀rọ̀. Àwọn ọ̀yà ewé àti irú àwọn báyìí, àwọn màlájà fọmọ yẹn gbà pé kí lọmọ yìí ṣe fún yín tẹ́ ń ṣépè fún ọmọ kékeré. Èmi àti bọ̀bọ̀ tó ní problem tó wà ní London yẹn. Àbíkó yẹn, èmi àti ọjà mọ́ngbà yẹn, bọ̀ ìtorí pé ó gbé ọmọ tuntun ṣépè, mo bọ́ta mo ṣe dá padà fún. Mo ní kí ló dé? Ọmọ tuntun lélẹ́yìí ìjáwólẹ̀ bá máa jà. Mo tẹ́rí sí. The fact pé mi àti Lizzy ò sọ̀rọ̀ ńgbà yẹn. Mo tẹ́rí sí, mo fèsì sọ jíńjọ́ yẹn. Mo ní kí ló dé? Ẹ fèsì ìyá ọmọ yìí, kí tẹ̀ ń gbé ọmọ tuntun ṣépè. Ọmọ tó wà nínú ẹ̀jẹ̀, ẹ jẹ́ kó nísinmi. Ọmọ tó wà nínú ẹ̀jẹ̀. Tálábí amọ́ bá bímọ nílùú yìí. Àbíkó yẹn, gbogbo abiyamọ ló mọ̀. Wọ́n máa ń pe gbogbo kíní kan ní postnatal kíní kan. Ẹ̀kọ́ máa dédé ké ni. Nǹkan kan ṣáà máa dédé máa ṣe yín. Àbíkó yẹn, nǹkan kan ṣáà máa dédé máa ṣe yín ni. Àbíkó tí mo sọ yẹn. Ọmọ yẹn wà nínú ẹ̀jẹ̀ lọ́wọ́. Kò sí nǹkan tẹ́ ẹ fi ṣe. Kò máa sí nǹkan tẹ́ ẹ fi ṣe. Ẹ̀wọ̀n tí a ti sùn. Ẹ̀wọ̀n tí a túbọ̀ tọ́. Ẹ̀wọ̀n tí ìjọ tẹ́ máa lọ tó máa kó àwọn ọmọ yín. Obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ nínú ẹ̀jẹ̀, ẹ wá ń dá láàmú. Ìgbà yẹn ni ìyá ilé ẹ̀ ló gbé ẹjọ́ lọ fún Gistlover. Ó ti lọ bá Gistlover. Gistlover á fẹ́ bẹ́ ìjà yẹn. Ọmọ yìí dé bọ́ta. Ṣé fẹ́ kó kọkọ ẹ̀ sílẹ̀ ni? Èmi náà bú ọkọ ẹ o. Ẹgbẹ́ sí tàbí tí mo ti bú ọkọ ẹ̀. Ìtòwó dẹ̀ ń bú mi, mo ṣe bú ọkọ ẹ̀ ńgbà yẹn. Ṣùgbọ́n ẹ lè rí mi. Àbíkó yẹn, just because tẹ́ bá ti fẹ́ báyàn jà, ẹ wá lọ gbé ẹ tó ti bájà kọ, ẹ wá máa fi bájà. Ṣèbọn ṣe fèmí náà. Ó ṣe fún àti fún mi beauty world náà náà. Àti fún mi beauty world. Ó yìí ń ta cream ẹ o. Òun ló sọ àti fún mi beauty world tí ẹni tó ń taṣọ òkèlè ni. There is something called karma. Wàá gba karma ẹ bó ṣe lè wùn kó kéré mọ́. Gbàgbé. Ẹ̀yin ògbọ́n kan tó sọ ni. Wọ́n sọ pé Ọlọ́run máa tètè mú ẹni rere lọ. Ìtorí kó má bàa kọ àbùkù, kó má bàa ṣe, kí nǹkan kó má bàa ṣe wọ́n ni. Ẹ má wò pé nìkan ń ṣèkà ó pẹ́ láyé. Ọlọ́run fẹ́ jẹ́ kó pẹ́ láyé kí ojú ẹ̀ lè rí bí ni. Ẹ gbàgbé. Máa nǹkan kú lánàá, òun ló ní Access Bank. Òun, ìyàwó ẹ̀ àti firstborn wọn tó ti wò pé wọ́n máa gbé iṣẹ́ yẹn lé lọ́wọ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló kú sínú plane crash helicopter l'Amẹ́ríkà ní California. And so ní Access Bank, every Access Bank thing máa yẹn lónìí kò máa mọ̀ ẹ́ pé òun máa kú. Kò máa mọ̀ ẹ́ pé òun máa kú, kò máa plan fún kú yẹn. Ẹ jẹ́ ká máa ṣe rere ìtorí ọ̀la. Ẹ jẹ́ ká máa ṣe rere ìtorí ọ̀la. Gbogbo yín ti gbàgbé ìgbà tọ́mọ yìí bí ọmọ tuntun tó ń gbé ṣépè. Wọ́n da ọmọ yìí láàmú gan. Wọ́n lọ bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo àwọn tó ti fẹ́ rí. Ṣé gbogbo yín ò lálẹ́ níṣẹ́ ìfọkọrí ni? Wọ́n bẹ̀rẹ̀ sí ó da ọmọ yìí láàmú. Ọmọ yóò máa tètè sọ̀rọ̀. Ìgbà tí ọmọ yìí máa yójú padà. Ẹ wá ní kó dákẹ́. Èmi gan náà sọ pé kó dákẹ́. Ó dẹ̀ lóhùn ò dákẹ́. Mo dẹ̀ ti rí pé wéèsì gbogbo yín ni ẹ̀yin tẹ́ ń tajà lórí social media. Tẹ́ bá ti fẹ́ tajà lẹ máa ń jà. Ó dàbí nǹkan tí Débọ́lá sọ nípa Farida. Ó ní Farida ni òun máa ń láìkí fracas kóun bá lè máa ta cream òun. Ẹ̀yin lẹ kọ́ ọmọ yìí lóró. Ẹ mọ̀ ni. Ẹ̀yin lẹ kọ́ lóró. Ẹ̀yin lẹ kọ́ Lizzy lóró. Ẹ̀sùn kò giri. Ẹ̀yin ò gbọ́ nǹkan tó lóyìnbó sọ ni. Olóyìnbó sọ pé there is a limit to human endurance. Tẹ́ bá tìyàn débi ògiri tí ò rí bí tó máa ti ṣí, tó máa ti tọ́ọ̀nù mọ́. Julie Tèmítọ́pẹ́, mo ti ń wá ẹ. Send me your network in my inbox.
Ẹ̀yin lẹ sún kògiri. And there is a limit to human endurance. Abeg get any. Ẹ sún kògiri. Ó wá turn around. Ṣé mo pé gbà tẹ́ attack yẹn tó dákẹ́. Ẹ ti feel pé kò lè jà. Mo dẹ̀ ti mọ̀ yín lórí social media. Téèyàn bá dákẹ́ fún yín, ẹ feel pé kò lè sọ̀rọ̀ stupid, kò stupid. Ó wá turn around. Ó wá bẹ̀rẹ̀ sí ní fi eyín, ó wá di ọká, ó wá ń gé gbogbo wa jẹ. Ṣé kò gé mi náà jẹ ni? Ó gé mi náà jẹ. Bọ́bọ́ wo pàjọ búra wa ni. Ẹni nǹkan tí ò bá wà fi bú mi. Ó bú mi. Àbí kò yé yín? Mo lè sọ pé orí ò pé ń sìn. Ẹni tó máa sọ pé orí mi ò pé náà. Ọwọ́ tí ẹ lè ju tèmi lọ. Ẹ wá ń ṣe, ó ń ṣépè fọ́mọ. Ṣé mo ìgbà tó ṣépè fọ́mọ? Ẹ wùwà èpè ni. Tó bá ti wùwà èpè, look away. Look freaking away. Ẹni tó bá wùwà èpè lè pé máa mọ̀. Ẹni tó bá wùwà èpè lè pé máa mọ̀. Àbí kò yé yín? Ọmọ yìí dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tajà ẹ̀. Ó dẹ̀ ń tajà ẹ̀. Ó dẹ̀ ń tajà ẹ̀. Ọmọ dẹ̀ ń gain àwọn love ẹ̀ padà. Ó dẹ̀ ń tajà ẹ̀ lọ. Ẹ ṣáà ń lùlù kó bàjẹ́. Ṣùgbọ́n ẹni tọ́lọ́hun ò bá mú wálẹ̀ kò lè wálẹ̀. Ẹni tọ́lọ́hun ò bá gbé ṣubú kò lè gbé ṣubú. Okay, ẹnu gbọ́kọ lọ́kọ. Èwo nu yín ò ní òdú ọkọ lọ́kọ rí? Èwo nu yín ni ò gbọ́kọ lọ́kọ rí bẹ́ẹ̀ tí ẹ gbọ́kọ lọ́kọ physically? Èwo nu yín ò ní òdú ọkọ lọ́kọ rí? Kò máa rówó lọ́wọ́ ọkùnrin. Mo rántí ìgbà tèmi àti lady yìí ń sọ̀rọ̀ ńgbà yẹn, ìyẹn Lizzy. Ó sọ statement kan fún mi tí mo dẹ̀ dì mú. Ó ní BJ, kò ṣe pé mi lẹ́ni tí mo lè fẹ́ o. Mo ní ẹni tó jẹ́ pé tí ẹni ọ̀fà àwọn obìnrin ẹgbẹ́ mi tó bá ní ẹni yẹn lọ́wọ́ kò lè settle fún ọkọ òun yẹn. Ó ní ṣùgbọ́n mo ro kinní kan. Ó ní this man was there for me ìgbà tí ò sí nǹkan kan. Ìgbà tí òun àti ìyá òun táwọn ń sùn lábẹ́ ilé. Ó ní first car tóun kọ́kọ́ rà. Ó ní máa yẹn ló rà fóun. Ó ní tí n bá rántí orí ọjọ́ kan yẹn, tí n bá parọ́ kọ́lọ́n jẹ mí yà. Ó ní tí n bá rántí orí ọjọ́ kan yẹn BJ, kò sí nǹkan tó lè ṣe fún màá yìí máa dúró tì. Ẹ wá ní ó gbọ́kọ. Ẹni tẹ́ sọ pé ó gbọ́kọ ẹ̀ yìí, ṣóun ni first wife ọkọ ẹ̀. Òun náà báyàn lé nìyà. Ẹ jẹ́ ká sọ dáadáa. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Ìgbà tẹ́ máa tún sọ, ẹ sọ pé ó ní kó lọ ṣe DNA. A gbọ́, ó ṣe mistake ńgbẹ̀ yẹn àti gbọ́. Ṣóun dẹ̀ lẹ ṣe wá fẹ́ pa. Ẹ wá di yẹn mú. Ẹ wá ń ṣàṣedànù láti joy. Just because ẹ ń wá winner. Just because ẹ fẹ́ lọ fi hàn kọ báyàn ìkọjà. Ṣebí gbogbo wa tèmi náà la ní story. Ẹ ṣe gbé story ilé ọkọ yín wá kẹ́ wá máa sọ lórí internet. Kíní kò fẹ́ tí ẹ bẹ́ẹ̀. Ọmọ yìí máa tún try láti bá yín ṣe. Ṣé rántí? Ṣé rántí pé ó try láti bá àwọn méjèèjì tó gbé ọmọ ìṣépè yẹn ṣe gbogbo yín rántí? Ìgbà yẹn ló ń bẹ́ mi jà ń gbà yẹn. Ṣùgbọ́n mo tún mọ nǹkan tó dé. Ọlọ́run tuntun wọn ká. Ọmọ yìí try láti make peace. Ẹ jẹ́ ká ṣòótọ́. Orí íńtánẹ́ẹ̀tì lélẹ́yìí, ó lè mú Facebook lọ lọ́la. Báwo lẹ ṣe fẹ́ ṣe ilé ayé yín? Báwo lẹ ṣe fẹ́ continue life yín? Ẹ jẹ́ ká ṣe nǹkan pé àsí lórí social media. Ẹ jẹ́ ká ṣe nǹkan pé èmi nìkan mo wà jẹ́ ń wà mí, jẹ́ ń correct wà mí. Mo béèrè ní, ṣé ọmọ yẹn ṣé kò bá àwọn èèyàn mẹ́ta àbí méjì níwájú? Ṣé dẹ̀ rántí pé ọmọ yẹn náà confirm fún Gistlover. Ó ní Lizzy help òun. Ibo ni problem wá ti ṣẹlẹ̀? Ibo ni problem ti ṣẹlẹ̀? Ara máa tàyàn. Obìnrin ni gbogbo wa.
nǹkan tẹ́ fi ń lọ Lizzy yìí àwa náà lè gbà tá bá wà ń shoes Lizzy ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà mo bẹ̀ yín ni. ẹ wá ríyàn tó ń sunkún nínú àìlera ẹ̀ ó sọ statement ẹ̀ fún mi jọ́nà ó ní òun ní ẹnìkan ó ní BJ forget it ẹ mọ̀ mi ó ní I am made tí mo dẹ̀ rí pé kò parọ́ ó ní ká ní obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ òun ni ẹni yẹn ló máa lọ fẹ́ náà ó ní but òun wò pé no ẹni tó dúró fóun nígbà tí ò sí nǹkankan òun máa padà lọ bá ó dẹ̀ fẹ́ máa yẹn lè má ní lọ́wọ́ lẹ́ni ṣùgbọ́n ó ti ní rí ẹ gbàgbé àràbù ìyàwó ẹ̀ dẹ̀ mú nìyẹn ó tọ́jú ẹ̀ ó túnṣe ó dúró tì í kò sí èbú tá a bú èmi gan bu but mo máa sọ kíní kan ìjà ló dé lórí dòwe àbí nǹkan tí mo sọ yé yín ẹ ṣàfẹ́jẹ́ ó máa fọkọ ẹ lẹ́ni o ó máa pọfọ ẹ ní o ó máa fọkọ ẹ lẹ́ni o ó máa fira wọn lẹ̀ ní o ọkọ Fọlá ní o ọkọ Tàmẹ̀dù ní o. It is just about envy and jealousy. Ṣé many things tí mo ti notice lára àwọn Nigerians wọn láì tíyàn bá ń ṣe rere láyé ẹ lọ́ máa àwọn tó máa attack jù àwọn tó máa ń ṣe rere ni ẹ gbàgbé àwọn tó rí Facebook nìkan Nigerians generally wọn like àwọn tó ń ṣe rere láyé. Àbí nǹkan tí mo sọ yìí mo kàn máa wo Lizzy látọ̀kan ni bọ̀ mo àìpó ń tajà ẹ̀ gbogbo yín wájọ́ fira yín tajà ẹ wá ń jàjà yẹn nìyẹn ṣé bíi tí ká wá pé olè léyàn lórí ni ẹ mọ nǹkan tó mí ìṣà nǹkan tẹ́ ṣe fọ́mọ yẹn trauma ayérayé lẹ fi sí ẹ gbàgbé pé Lizzy ṣẹ̀ mí many of ẹ̀yin olórí burúkú tẹ̀dẹ̀ ń gbèjà ẹ ní one-on-one contact pẹ̀lú Lizzy ẹ ń gbèjà àwọn olórí burúkú tẹ̀ ń support ni mi ní kẹ́ má gbèjà wọn bọ́ ẹ sọ òótọ́. ẹ̀yin ó máa ń ṣépè fọmọ ó ti lè jà jù ẹ̀yin lẹ sọ Lizzy di ajá àdìgbòlugi ẹ̀yin lẹ sọ dì í ẹ lọ́wọ́ gbogbo àtisídẹ́ǹtì nǹkan tó ti ṣe fọ́mọ yẹn ìgbà tó dórí social media ẹ gbogbo yín blame ẹ ó lọ bẹ́ sábọ̀dù ṣe ni èèyàn kan ṣáà ló máa so mọ́ ṣé Ìyábọ̀ náà ó máa bẹ́ sábọ̀dù ṣe ń sìn ìjáde ti dé nìyẹn òun àti sábọ̀ ti wà ń bẹ̀ ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ ìjọ tó bá yóò máa rẹ̀ jà ẹ wojọ́ tí mo pè sọ́dọ̀ ẹ sábọ̀ kí mò ń sọ mo ní kó má bá Lizzy àti Àbíkẹ́ àti gbogbo wọn jà mọ́ pé kọ́ńjọ wọn ti ń dàgbà ẹ sábọ̀ dẹ̀ yarí pé wọn ò ní gbà ṣẹ́jẹ̀ rí yàtẹ̀ ń wò yẹn ó lè di lọ́la kóhun àti Lizzy túnṣe you can't fight for that woman. I was once in her group. You cannot fight for her. Mi ìgbé ya mọ́ra. You cannot fight for that woman. Gbogbo ẹ̀yà láyé bàjẹ́ tẹ́ ni. Ó bóyè, ẹ gbàgbé. Tó bá yá ó máa rẹ̀ jà. Inú ilé tó jẹ́ kó náà túnṣe. Ẹ wá mú fork and knife. Ẹ mú dagger. Ẹ mú ọ̀bẹ. Ẹ fi tú gbogbo ẹ̀ka. Ẹ fi gún lójú. Ẹ fi gún gbogbo ẹ̀ lójú. Why ta ṣe rí báyìí tẹ́yìn ò bá láyọ̀ nílé ọkọ ṣé bẹ́ẹ̀ náà ni kéèyàn má láyọ̀ nílé ọkọ ni ó ní nǹkan tó ń fẹ́ nìyẹn ẹ ó wọ bàtà kan èmi náà ti burí o kẹ́ tó lọ gbé fídíò síta èmi náà ti burí but ìjà ló dùn ló dé tó ń dòwe ó lóun fẹ́ bẹ́ẹ̀ ẹ fi ọmọ yìí sílẹ̀ kò ní kẹ́ bóun ṣe ẹ fi sílẹ̀ àánú ọmọ yìí ń ṣe mí ìtorí ẹ̀ ni mo ṣe lọ gbé orin ẹ̀ lánàá tí mo tún gbé sí. I think that is the only thing to support her. She's in a vulnerable moment. Ìtorí kò tí ṣẹlẹ̀ sí yín ni tó bá ṣẹlẹ̀ sí yín ẹ rí nǹkan tá ń sọ. Ìtorí ọmọ yìí strong ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ sọmọ yìí ó lè pa, ó lè yá ní wèrè. She's in a trauma, she's in a vulnerable moment. Trauma tí ò lè kúrò láyé ni. Ẹ pèèyàn. Ẹ pariwo léyàn lórí ẹ dẹ̀ pé lólè tí ò jalè tó bá kú lọ́la ńkọ́ olórí burúkú yẹn wá sọ pé fight for Mohbad
Bẹ́ẹ̀ ṣe bully Mohbad títí náà ni. Tíyàwó ẹ̀ pa. Ṣé fẹ́ pa ni? Ẹ gbàgbé nǹkan tí Lizzy ṣe. Ó ní ṣe oríire, Adéọlá Omidiji. Ikú ló máa pàyà láyà ẹ̀. Ó ní tell her to stop cursing. Ó ní kúre. Ó ní ṣe oríire, Adéọlá Omidiji. Ikú ló máa pàyà ẹ̀. Ó ní tell her to stop cursing. Èyí tí ò bá ṣépè rí, àbí ṣé ó kú ni àbọ̀ gbé ẹ̀sìn lóye ìgbà tó ń ṣépè fún ọmọ Lizzy. Mo ti sọ fún yín, ẹni tó bá ń ṣépè fún, tó bá ti hùwà èpè á mọ́. Ṣé fẹ́ pa ni? Mi mọ Lizzy rí, mo dẹ̀ ti sọ fún yín, mi ní bá Lizzy sọ̀rọ̀. Kí ló dé? Èèyàn kan ló máa kú fún yàn. Ẹ tún wá àtàgà àwọn tó ń gbèjà ẹ̀. Èèyàn kan ló máa kú fún yàn. Ẹ tó máa kú fún yàn láàmọ́. Gbogbo àwọn tó ń bú Lizzy lẹ́ni tí wọ́n náà máa dé èèyàn kan ló máa kú fún wọn. Ṣebí lady tó lọ sí Nàìjíríà yẹn náà rí tiẹ̀ ẹ́. Ṣé báwọn kan ló dúró tì? Stop ẹ̀. Stop ẹ̀. Mental health ẹ̀ kò lè wà okay. Gbogbo èyí tó ń bọ́ síta tó wá ń jà yẹn. Ó kàn ń ṣàgídí ni. Èmi gan tí ò ṣẹlẹ̀ sí. Please, nobody should call me, please. Èmi gan tí ò ṣẹlẹ̀ sí. Mi lè sùn. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ sí. Èsì ayérayé. Tó lóun bá dẹ̀ bá mi fi. Ó máa bá mi fi ògo àtayọ̀. Ó máa bá mi fi rọ́pò ẹ̀sìn yẹn. Ẹ̀yin tẹ́ ẹ pé lólè náà. Lẹ máa padà. Lẹ máa wá celebrate ẹ̀ lágbára Ọlọ́run. Àdàbí tó bá ṣe nǹkan yẹn. Ṣùgbọ́n tí ò bá ti ṣe, mo dúró lẹ́ni, mo represent àwọn abiyamọ tó solé ayé mú tó ń dúró sílé ayé yìí. Àdàbí tí Lizzy bá ṣe. Ṣùgbọ́n tí Lizzy ò bá ti ṣe, gbogbo ẹ̀yin tẹ́ pé lólè, gbogbo ẹ̀yin tẹ́ ṣèmẹ, gbogbo yín pátá lẹ máa wá celebrate ẹ̀ lágbára Ọlọ́run. Kí ló dé? Abẹ́ ìwé lórí búrú kan sì tó sọ pé kí n sọ fún kó yé ṣépè. Ṣọ́ọ̀ṣì ẹ ló yẹ ni ìgbà tó ń ṣépè fún. Olúwa pa mí lẹ́rìn, God bless you. Ṣọ́ọ̀ṣì ẹ ló yẹ ni. Ọlọ́run á dá. Ọlọ́run tí mò ń sìn á dá. Bíbélì jẹ́ kó yé mi pé èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fóníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Kó lóun san iṣẹ́ ọwọ́ mi, kó fi iṣẹ́ ọwọ́ mi dá mi lẹ́jọ́, kó fi iṣẹ́ ọwọ́ gbogbo yín dá yín lẹ́jọ́. Ẹ wo gbogbo nǹkan tẹ́ ń jẹ́ kójú ọmọ yẹn rí. Mo ń béèrè lọ́wọ́ yín ni. Ṣé tó bá kú lọ́la kọ́ ló ń bá mi fún ní ẹ̀mí kún ẹ̀mí àlàáfíà kún àlàáfíà? Ṣé tó bá kú lọ́la kí lẹ wá fẹ́ sọ? Ọlọ́lọ́ ló mú ìtòrò máa ń ṣépè. Àtijọ́ tó ti ń ṣépè, èwo nú àwọn ọmọ ló kú rí àbí ṣọmọ yín kú ni? Tẹ́ bá ti hùwà èpèlè pé máa ń ta yín lára. Tẹ́ bá ti hùwà èpèlè pé máa ń ta yín lára. Ìtorí ẹ mọ̀ nínú ọkàn yín pé nǹkan tẹ́ ń ṣe ò dáa. Ọlọ́run á dá fún yín. Á pín fóníkálùkù yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín. Àdàbí tí Lizzy bá jalè. Tí n bá ti wà lórí íńtánẹ́ẹ̀tì mo ti ń rí. Àánú ẹ̀ máa ń ṣe mí ni. Omi máa ń bọ́ lójú mi. Ẹ bá mi dìyẹn mú. Ẹ bá mi pé olórí burúkú pásítọ̀ tó lóhun ríran. Ègbé ni fún pásítọ̀ tó rí tí ò lè turn ẹ̀ over. Ègbé ni fún pásítọ̀ tó rí tí ò lè ṣe iṣẹ́ sí ìran yẹn. Ẹ̀yin olórí burúkú pásítọ̀ elébi. Àwọn ẹbí ná pásítọ̀. Ẹ jẹ́ kí n sọ kí nìkan fún mi, mo update láàárọ̀ yìí. Nǹkan tó gbé mi bọ́ta gangan nìyẹn. Mo rí many people tó ń kọ pé ó lè ríran ó rí lóòótọ́. Ègbé ni fún pásítọ̀ tó ríran tí ò tọ́ ní ìran yẹn round. Ṣẹ́rí, mo ti sọ fún yín, I was born and bred in Celestial. This is my 49 years in Celestial.
So I know how it works. Tebari pastor tó ń ṣiṣẹ́ tó ríran. Ṣé pé múlẹ̀ tí pastor ò lè tèmi àti ẹni problem gbà yẹn. Ṣé rántí pé bó ṣe máa ń ṣe nìyẹn gbà yẹn. Ṣé rí 99.9% of àwọn pastor tó máa ríran yẹn, wọ́n máa ń wẹjú. Ẹ gbàgbé ẹ̀. Pastor tó bá ti ríran sí yín tí ò ní solution kò ń ṣe pastor. Wọ́n kàn máa ríran because many of them ló ń wẹjú. Ìtẹ́ mo rí gbogbo ọ̀tọ́ sọ pé pastor yẹn ríran 99.9% of àwọn pastor yẹn wọ́n wẹjú ni. Ẹ gbàgbé ẹ̀. Mo ti súnmọ́ kan ní so mo mọ bó ṣe ń ṣe irọ́ ni. Wọ́n wẹjú. Tó bá ti wá wẹjú yẹn, wọ́n máa wẹjú, wọ́n máa sọ, wọ́n lè sọ nǹkan tó máa jẹ lọ́la fún ẹ. Wọ́n lè sọ gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ lọ́la. Ṣé ń gbọ́ mi? But wọ́n ní solution. Pastor Jerry Eze, Pastor Dunamis, and other pastor, God bless you wherever you are. Ẹ wo Jerry Eze kò fún yàn lómi mú. Orí ibi tẹ́ tí ń wò yẹn, ó máa rí ìran yẹn, ó dẹ̀ máa revert ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. A dẹ̀ rí testimony. Bó jẹ́ ká ní dúdú nìkan ló ń give testimony. Wọ́n á ní irọ́ ni Jerry ń pa. But dúdú nìkan kọ́ ló ń give testimony. Òyìnbó ń give. American ń give. India ń give. Muslim ń give. Christian ń give. Àwọn tẹ́mi lè honor as pastor nìyẹn. Pastor tó bá ríran tí ò lè bá yín revert ìran yẹn. Abẹ́ gbọ́ mi. Babala fake pastor ni. Many of them ló ń wẹjú. Many of them ló ń wẹjú. Now mo wá sọ nǹkan kan lọ́sàn yìí. Mo wá update. Mo ní pastor yìí. Ó ti rí kíní ẹ̀ láti 2013. Àbí kò yé yín? Kí ló ṣe as pastor láti revert ẹ̀? Mo mọ̀ pé o lè má ní nọ́mbà lọ́wọ́. Kí ló ṣe láti revert ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn? Ó bọ́ sórí social media ó sọ. Náà bó ṣe máa ń work ní ṣẹlẹ̀ ni. Tí ṣẹlẹ̀ bá ń ríran sí hallelujah. Mi mọ̀ ẹ̀yin ṣẹlẹ̀ tẹ́ bá wà ń bí ẹ bá mi confirm. Ó máa mú candle lọ fún pastor wọ́n sọ pé wọ́n ṣọ́nà. Ìmí tí ó bá dẹ̀ lọ ṣọ́nà. O lè wá nu church kó máa jó kọ́kọ́ wá ríran sí ẹ. Hallelujah. Ìbẹ́ sí ní àwọn ogun ọ̀run ń pọ́ sí ọmọ ènìyàn wípé ìtorí ẹ̀ ló ṣe máa ń sọ fún wọn ṣẹlẹ̀ pé tó bá ríran sí ọmọ ní kéèyàn kọ́ mú pépà àti pẹ́ńsù kó máa kọ́. Because ní ṣẹlẹ̀ tí pastor bá ti ríran wọn kì í rántí mọ́. Tó bá sọ pé ẹsẹ̀kẹsẹ̀ tó bá yìí sọ fún wọn pé olúwa mi ò ẹ bá mi repeat nǹkan yẹn á sọ. But tí pastor yẹn tó bá ti sọ̀kalẹ̀ lórí ẹ̀mí mi sọ pé ó lọ sórí òkè o. Ìtorí èèyàn olórí burúkú kan tẹ́ ẹ̀ understand. Orí òkè yàtọ̀ sí pé èèyàn ń ríran síyàn, èèyàn ń jíṣẹ́ fún yàn. Tí wòlíì yẹn bá ti sọ̀kalẹ̀ lórí ẹ̀mí, tẹ́ bá bí léèrè nǹkan tó sọ, á sọ pé òun ò mọ̀ because inú ẹ̀mí ló wà. Ó ti kúrò nú ara, inú ẹ̀mí ló wà ìgbà tó ń jíṣẹ́ yẹn. Ṣé ń gbọ́ mi? Now, mo wá sọ pé báwo ni pastor yẹn ṣe mọ̀ nǹkan tó sọ? Mo wá understand. Àwọn èèyàn sọ pé wọ́n record ẹ̀ accepted. Mo gba nǹkan tẹ́ sọ. Wọ́n wá record ẹ̀ nìyẹn. Kíní yẹn wá ṣẹlẹ̀. Wọ́n wá ń gbé kiri. Exactly. Àǹtí Bímbọ́ Aulat. Tí wòlíì bá wá jíṣẹ́ tó ń ṣẹlẹ̀, wọ́n wá mú lọ sọ́dọ̀ olùṣọ́ àgùntàn shepherd. Àwa attestify ẹ̀. Á ka gbogbo ẹ̀ pé ṣé kò ń ṣe ìran òótọ́, ṣé ìran ọ̀rọ̀ ni, wọ́n wá sign ẹ̀. Ìyẹn ni pastor. Ìyẹn ni wòlíì tó bá ń ríran lọ́wọ́lọ́wọ́. Mi sọ ẹni tó lọ sórí òkè o because mo gẹ́yàn lórí burúkú kan tẹ́ sọ pé trance yàtọ̀ sí iṣẹ́ jíjẹ́. Ṣé ń gbọ́ mi? Ẹ bá mi dìyẹn mú. Ìyẹn wá ti ṣẹlẹ̀ nìyẹn. Ó wá bẹ̀rẹ̀ sí ní gbé fídíò yẹn kiri pé ó ti sọ́rí. Ó dẹ̀ ti sọ́rí nìyẹn. Kò bá ti pọ́n ẹlé pastor olè pastor kéw. Àwọn orí nǹkan rere. Mo kàn sí ìgbà tí mo wà lọ́dọ̀ pastor kéw olè tó wà ní alágbàdo yẹn. Kò rí nǹkan gidi rí, kò ní sọ pé ẹ máa lówó ẹ máa lọ́lá. Bí pọmọ yín kú ṣàlùbáríkà nù àwọn nǹkan burúkú ló máa ń rí. Tẹ́ bá ti ń rí pastor tó yẹ pé kò rí nǹkan gidi láyé ó wẹjú ni. Ó wẹjú ni. Now pastor Kel tó ríran sí Lizzy ó wá rí ìran yẹn. Ẹ̀yin máa jẹ́ kẹ́ pè wọlé o. Ó wá rí ìran yẹn sí Lizzy nìyẹn. Ó lè pé ó dẹ̀ revert ẹ̀. Ó wá ń gbé gbogbo fídíò yẹn kiri. Ó fẹ́ cash out. Ó fẹ́ kó àwọn mugun mọ́ra. Ó lè. Kudi, ó wá pè ẹ́, mi mọ̀ bẹ́ ṣe contact ara yín. Ó wá lóhun fẹ́ interview ẹ lórí platform ẹ̀. Ó wá lọ sí platform Kudi. Ó wá ń ṣàlàyé nǹkan tó rí sí Lizzy yẹn.
olórí burúkú ẹ níbo ló wà ìgbà tó ríran yẹn ṣèbó social lè wẹ́n tó máa send ó tẹ̀ wá rẹ̀ tó bá bá lè sọ̀rọ̀ ó wá lọ ní mọ́mẹ́ǹtì tí àwọn èèyàn tí ọmọ yìí tó wà ní fọ́dọ́ tó yẹ pé nǹkan tó yìí ń ṣe tó bá kú bó ṣe wà yẹn ẹ bá mi sọ fún ó nídìí kí ẹ má therapist ó nídìí therapist bí Lizzy ṣe wà yẹn ó ní therapist ó tiẹ̀ fílẹ̀ kátẹ́gùn fẹ́ sí ó wá lọ sí platform ẹ lọ́wọ́ pastor ìdára pastor fracas ni mo ṣẹ̀ṣẹ̀ wá gbà sí pé ó ń bá wọn tó blackmail Lizzy ó ń bá wọn ṣiṣẹ́ olórí burúkú pastor wèrè ti wọ ẹgbẹ́ awo àbí pastor kọ̀ọ̀kan la rí lọ́dọ̀ man tó wà ń bàdàn yẹn kí ló kọ wọn alápẹ̀tẹ̀ àbí kí ló kọ bọ̀dá yẹn Oríyọmí pastor kọ̀ọ̀kan la rí tó yẹ pé àwọn ọmọ ọjọ́ ọkùnrin ló ń bá sùn irú ẹ̀ ní pastor yẹn lọ wò dáadáa ókè ó wá ṣẹlẹ̀ nìyẹn ó wá lọ sí platform Kudi ó wá lọ analyse ní critical moment tá wà àwọn ọ̀rọ̀ tó ti ń gbàgbé díẹ̀díẹ̀ ó tún wá lọ fi igi gún ojú egbò yẹn Kudi, I am not going to condemn you, which I'm not gonna do, but Yeye Kudi tẹ́ bá ń wò mí ìwà tó wù yẹn kù díẹ̀ káàtó. I'm sorry to say ìwà yẹn kù díẹ̀ káàtó kò ń ṣe ní critical moment tá wà yìí ṣé Lizzy jalè lóòótọ́ àbí kò jalè the fact pé ọmọ yìí ti gbé press síta àwọn kóòtù ti gbé síta tí mo share sórí wall mi pé ọmọ yìí ò jalè and owó tó sọ pé ọmọ yìí ò san owó yẹn wà ńbẹ̀ kò sí evidence pé owó yẹn padà so definitely wọ́n plan kíní yẹn ni kí àwọn tó wá plan ẹ̀ kó tó show Lizzy ní kó fi ìgbálẹ̀ sínú oko àwọn ọkùnrin tó wà láàrin wọn àwọn obìnrin wọn ní kó fi ìgbálẹ̀ sínú òbò wọn wá jẹ́wọ́ ẹni tó rán wọn ṣẹ́ Kudi everybody ti rí mo share kíní yẹn gan kí gbogbo yín bá lè rí títí show God bless you everybody ti rí kíní yẹn lórí wall pé wọ́n rán wọn ṣẹ́ ni ó wá pé pastor onírọ́ wọ́n ní wàhálà ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ bá wá pé Buhari ẹ̀ bá wá pé Tinubu kẹ́ interview ẹ̀ bá wá pa àwọn tó wà ní House of Assembly kẹ́ interview ẹ̀ ní critical moment Kudi fi bàtà yẹn sínú ẹsẹ̀ kó sọ pé nǹkan kan ń ṣẹlẹ̀ sí ẹ ní moment yẹn kéèyàn wá pé ẹni yẹn pé ṣó ṣẹlẹ̀ ó mọ bí tí mo ti ní problem ìgbà tó bí pastor yẹn pé ṣé Lizzy jalè lóòótọ́ àbí kò jalè kí ló lórí burúkú pastor máa sọ pastor olè ègbé ní fún gbogbo pastor tó ríran tí ò lè revert ẹ ègbé ní fún gbogbo pastor tó ríran tó ọmọṣẹ́ tó máa ṣe sí kò ń ṣe mi fẹ́ play o ń bí báyìí torí nǹkan tó sọ ń bí mi nú abẹ́ gbọ́ mi Kudi sorry I saw many people's comments that you really disappointed them not at this critical moment a lot of things happened but I don't want to play it here. What you did was very bad. Me go be Lizzy Bueri o. I prefer come for Lizzy. Lizzy has never insulted you before. You shouldn't have done that. Ṣé Lizzy jalè lóòótọ́ àbí kò jalè. It is very wrong. You don't do that. You don't. And Kudi, you know how this social media works. You know, you have been you have been in fracas before. You used to be in a group. You used to be there. You know how it works. You are gone so now. Oni wọ́n gbé mommy e wọ́n gbé gbogbo wọn. You know what they can do. Pastor, you know wá rí opportunity. Ó wá bọ́ sórí ibẹ̀. Ó wá ń ṣàlàyé. Ó ní kí n tó sọ̀rọ̀. Ẹ jẹ́ káwọn èèyàn bi mí question. Pastor, gbogbo ìsìnkú ò ní ṣe oríire. Ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ pastor. Àṣìírè. Ó ṣe ríran nǹkan tó ń gbá lánàá. Ó ṣe sọ fún wa go tó máa wọlé lánàá. Ó ṣe sọ fún wa ìgbà tí weekend máa tó kú Access Bank yẹn tó kú ẹ̀yin olórí burúkú tọ́lọ́run ò pè yín tẹ́ jẹ́ pé àtẹnujẹ ló ń pè yín ẹ̀yin òpònú náà sì yóò ṣẹ́mọ̀ nǹkan ó wá sẹ́ẹ̀lá rẹ̀ àkúmọ̀ bí Kudi gan tọmọ ni ó wá tara ẹ̀ lórí platform Kudi ni o ẹ̀gbọ́n tó ń sọ gbogbo yín mo fẹ́ kẹ́ kọ́kọ́ bi mí question kí n tó máa sọ̀rọ̀ lọ Kudi náà ni pastor ẹ ṣàlàyé fún wa Kudi mo sorry o nǹkan tó ṣe Kudi ẹ̀ káàtó I don't care èèyàn kan pè Mombo. Hello, caller. Hello, sister mi. Ṣé wà? Kí lẹ fẹ́?
Èmi wà lórí live chat o. Okay, no, this is very important and urgent. Okay, mo bọ̀. Hold on. Hold on. Hold on. Ẹ̀yin tèmi hold on mo. Ó yá mo bọ̀. Ẹ pè mí padà. Mo ṣe nǹkan ẹ pè mí padà. Ẹ pè mí padà. Ṣé nǹkan tí mo sọ yé yín? Bóyá Kudi fẹ́ ṣèpolówó fún pastor yẹn ni kò yé mi o, because ó wá Ngbeke feeling funky. Ó wá sọ pé mi ti fẹ́ sọ̀rọ̀, ẹ jẹ́ kí gbogbo àwọn tó bá fẹ́ bi mí question kan bi mí náà kí n tó sọ̀rọ̀. Tá bá máa wò ó sì yo, ẹ ti ráwọn òpònú, wọ́n ti lọ wọnú inbox ẹ. Ẹ jẹ́ kí n sọ fún yín, pastor tó bá rí wọn sí yín, tí ò bá rí vat ẹ, tí ò bá rí solution sí nǹkan tó ló ń ṣe yín yẹn, kò ń ṣe pastor gbogbo wọn ló wẹjú. Abẹ́rí bó ṣe ń ṣàlàyé, yèyé, ẹ ti mọ̀ pé fracas pastor ni, blackmailer pastor ni, tẹ́ bá dé church ẹ̀ bẹ́ẹ̀, gbogbo àwọn tó wà ń bẹ̀ ò lè ju 21.5 lọ. Ìjọ wo ni Jerry Eze dé? 2 years lọ fi invite mi sọ́dọ̀ Jerry Eze, mo máa ń gbé wọn ṣépè ni. Àwọn what God cannot do gang, man block wọn ni. Ìjọ kan mo lọ wá orin bàbá àrà lórí YouTube. Ní fídíò Jerry Eze, Pastor Jerry Eze come up. Testimony ló ń ṣe lọ́wọ́. Mo kọ́kọ́ rí dúdú, mo ní múlẹ̀. Mo náà ti fún wọn lówó. Ìgbà tí second testimony máa wọlé, ó jẹ́ Indian ni lady yẹn. Indian. Ó tún máa kọ bí tó ń gbé fún wọn. Ó máa mú result wọn síta. The lady was cured of cancer. Ó tún gbé another lady wọlé, Germany. Mo ní no, this can't be true. Mo ní tó bá tẹ̀ ẹ́ pọ̀ fún àwọn dúdú Naija lówó. Èèyàn mélòó ló fẹ́ fún lówó labroad. Nǹkan tó attract mi sí Jerry Eze nìyẹn. Mo wá ń join díẹ̀díẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní send ẹ̀ sáwọn tèmi nínú WhatsApp. Mo wá farabalẹ̀, mo bẹ̀rẹ̀ sí ní wò ó. Ẹ tó lọ fi rán ó yàtọ̀ sí yanjú ràn. Mi ìwà polówó Jerry Eze fún yín o. Ibi tó bá ti wọ́n ní kó ti sìn. Mi ìwà polówó, ṣùgbọ́n mo ń sọ fún yín ni. Àwọn tí Jerry Eze ń wò sọ wọn dé church rí. Orí line ló máa wà báyìí. Á dẹ̀ sọ pé òun rí nǹkan báyìí. Á dẹ̀ máa sọ pé ìtọ́rọ̀ òun ti rí. By the reason of God, àbí kìdíkan, I reverse it, I cancel it. Á dẹ̀ máa sọ pé, Lord, go and check back. What they have seen before, they won't see it again. Kò wá ń ṣe àìsàn nìkan, àìmọye àwọn tó ti cancel debt wọn, àìmọye àwọn èèyàn lady kan give testimony. Inú ìlú ilé ẹ̀gbọ́n ẹ̀ ti fún nílé, ó fún nílé free. Àìmọye ẹ lọ Google lọ ẹ̀kẹ́ lọ wo testimony, ẹ má wo nǹkan tó ń sọ, ẹ kàn lọ wo àwọn testimony. Kò ń ṣe àwọn Yorùbá nìkan, lady kan wá ń lu ìlú ìlọbi sí ọlọ́pàá ni. Ó lọ sí Nàìjíríà lọ give testimony ni. Ẹjọ́ kí lè rí wòlíì kéwú tó lọ advertise rẹ̀ lọ́dọ̀ Discover. Àfi kẹ́ du ọmọ ọjọ́. Kẹ́ máa bá àwọn ọmọkùnrin ọjọ́ yìí, kẹ́ máa kókó bọ̀ wọ́n ní lẹ́yìn ìdí. Àbí nǹkan tí mo sọ yé yín. Pastor wá ń ṣe yèyé, ẹ ti mọ̀ ẹ́ pórí fákàsì gbogbo wa ló mọ̀ olórí burúkú. Ṣẹ̀dẹ̀ rí nǹkan tó rí sí Lizzy yẹn. Ẹ lọ wò ó dáadáa, ó jẹ́ kí Lizzy gan ní kó arrest pastor yẹn. Ó ti ń wo gbogbo wa. Àbẹ́ gbọ́ mi. Ó kàn mọ́ sọ yẹn ni. Ẹ lọ wo pastor yẹn dáadáa kan mú dáadáa. Ó mọ̀ ń pa plan yẹn. Ó mọ̀ ń pa ẹ̀. Because tí ò bá mọ̀ ń pa ẹ̀, kí ló dé confidently ló fi ń sọ̀rọ̀ lórí chat yẹn lánàá. Ẹ jẹ́ kí lọ wá kí n play fún yín. Ṣé kí n play? Ẹ sọ tẹ́ bá fẹ́ kí n play àbí tẹ́ bá yẹ ká move on. Kí n play kẹfẹ́ tí ara yín gbọ́. Mi fẹ́ play. I don't want to promote him. I don't. Ṣùgbọ́n ẹ lọ wá bí tẹ́ ti máa wò. Tẹ́ bá rí bó ṣe ń sọ̀rọ̀ olórí burúkú. Àwọn ìjọba ebi ń pa àwọn Naija. Wọn ò róúnjẹ jẹ, wọn ò rí nǹkan kan ṣe. Ó bá wa rí wọn sí yẹn kó bá wa bá Tinubu sọ̀rọ̀ tó bá bẹ̀ pẹ́ lọ fi hàn wọ́n ẹ́. Ó rí yẹn.
ọ̀rọ̀ olè tí ò kún ẹ́ tí ò dẹ́ ṣe pọ́mọ ìjalè ó wá ní kò jalè o ó ní wọ́n set me up yàtọ̀ sí pọ́n frame ẹ̀ wọ́n set Lizzy up wọ́n frame ẹ̀ ní ṣáwọn ló sọ pé kí Lizzy lọ síbẹ̀ yẹn sórí yín burú ni pásítọ̀ àbó lórí burúkú ni yín ni ṣé wọ́n ti gé ti yín lọ ni ṣé ẹ̀gbọ́n ìgbà tí Lizzy sọ pé ibi tóun ti máa ń ra nǹkan nìyẹn tẹ sọ pé ṣé wọ́n ní kó lọ sí ṣọ́ọ̀bù yẹn ni ọmọ sọ pé I don't want to play it go and watch it anywhere ọmọ sọ pé ibi tóun ti máa ń rajà nìyẹn ṣé ẹ̀gbọ́n pé fake transaction ló ṣe ni tí ò lọ transaction dẹ̀ lọ nìyẹn tí ò bá ṣe pé kù sínú ti wà àbí káàdì gbogbo yín ó dẹ̀ padà síbẹ̀ ní àǹtí transaction ṣe ń jọ sí ò lọ o mo pè yín but fóònù yín ò lọ mi ní nọ́mbà yín Lizzy dẹ̀ tún sọ fún pé ẹ jẹ́ kí n tún ṣe kí ó ti bọ́ta ẹ ti lọ gbé fídíò ẹ tí ń pè lólè ìkọ́ tó wá ṣì jàbẹ̀ ìwọ tó ṣì jàbẹ̀ yẹn Ọlọ́run jẹ́ kó tún fọwọ́ ẹ̀ ṣe rere mọ́ láyé ṣọmọ nǹkan tí Muslim sọ nípa kayọ ìjáàbù lórí èèyàn ẹ wá sọ pé ó ń bojú bí Lizzy ṣe ń bojú ẹ̀ káàkiri àgbáyé nìyẹn mo sọ fún pé gbogbo ijó àti adwọkì Lizzy ló máa jẹ́ kí n wò nígbà yẹn lọ́hùn kí Lizzy tó wá sí Facebook bí Lizzy ṣe máa ń bojú ẹ̀ kiri nìyẹn tó bá lọ ń ṣe shopping ẹ̀ bí Lizzy ṣe máa ń bojú ẹ̀ kiri nìyẹn tó bá lọ ṣe shopping ẹ̀ ẹ wá attach oríṣiríṣi mọ́ just because you want to justify nonsense just because you want to justify the irọ́ pastor kel tẹ́ bá máa wo ṣọ́ọ̀ṣì olórí burúkú ẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣọ́ọ̀ṣì pako ni ó wá fẹ́ cash out lórí Facebook Ọlọ́run ò ní fire fún ẹ olórí burúkú so tó bá jọ ọmọ ọjọ́ ẹ náà lórí nǹkan tí Lizzy rí yẹn wà wá sórí social media láti wá máa analyse ẹ ó wá jókòó analyse lórí burúkú ó rí bọ́ọ̀lù àná tán náà wá kó analyse Tinubu tó sọ pé wọ́n máa fún àwọn tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú nípa ìjọba ní 3 years imprisonment lórí social media ó wá analyse yẹn a ṣe èrè játijàti ó ṣẹnu gbígbẹ bẹ́ẹ̀ tí ò jẹ nutrient tó dáa játijàti àwọn olórí burúkú pastor ègbé ní fún yín ègbé ní fẹ́ṣọ̀ àti ṣe ọwọ́ ẹ̀ játijàti jálajàla ìran wo ni wèrè ẹ rí ìran bàìbàì tó rí tó sọ pé oríran ẹ̀yin tẹ́ ẹ̀ ríran ju orígun mẹ́rẹ̀ẹ̀rin nínú ilé yín lọ tẹ́ sọ pé ẹ̀ ríran ó wá lórí ìran olórí burúkú aláyé bàjẹ́ ìkà ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ṣó lè jọmọ bíbí inú ẹ̀ kó wá máa analyse ẹ̀ tó dẹ̀ tún rí tó ń gbé pọ́mọ yóò ṣe bẹ́ẹ̀ ipe as a matter of fact gan transfer yẹn ti wá lọ because they ní ọdẹ wọn bọ̀bọ̀ yẹn ò rí wọn evidence gbé jáde wọ́n dẹ̀ ti pe bank wọ́n ní transfer lọ kò sí transfer kankan tó dá padà so why táwọn bọ̀bọ̀ ìfẹ́ ṣe nǹkan báyìí ẹ lọ mú pastor yẹn dáadáa ó mọ̀ nípa plan yẹn olóṣì wèrè fẹ́ trend ẹ lọ wo dáadáa bẹ́ẹ̀ yẹn o gbogbo àwọn ọmọ ọjọ́ láti kọwọ́ bọ́ǹdì Bíbélì sọ pé nípa ìwà wọn lẹ ó fi wọ́n mọ́ nípa ìwà wọn la máa fi dá wọn lẹ́jọ́ from his act lánàá yẹn pastor wọn lè máa rí tó bá lọ sórí social media lọ máa analyse nǹkan tó rí pastor wo ni ó ti rí ọ bá wọn máa send video yẹn sí ẹ kò kàn ẹ́ nǹkan tí mo ṣe ẹ̀kọ́ bọ́ta sọ láwọn pé a gbàdúrà fún ṣùgbọ́n bó ṣe wọn lọ́run ló ń ṣọlá ó wá lọ síbi ọlọ́run analyse olóṣì pastor one corner shop tó pè ń ṣọ́ọ̀ṣì ẹlẹ́pọ̀n lílọ́pọ̀ wọ́n ti fẹ́ pọ̀n bàjọ́ jẹ́ oníjẹkújẹ pastor àwa wí tán wọ́n sọ pé oríran sí lágbájá oríran sí tàmẹ̀dù ó wẹ̀jú ni ẹni kó challenge mi tí ò bá wẹ̀jú ó wẹ̀jú ni gbogbo ìran tẹ́rí pé ó ń rí tẹnu ń come to pass yẹn ó wẹ̀jú ni wòlíì ni bàbá mi ètì jù ìkọ́sọ́ máa irọ́ pọ̀ fún wọn èyí tọ́lọ́run pè nu wọn ò pọ̀ rárá ó wẹ̀jú ni pastor yẹn wẹ̀jú ni mo lè fi gbogbo ayé mi bet ẹ dẹ̀ lọ wo dáadáa pastor tó ń jókòó sórí social media ni wọ́n send ẹ̀ sí mi mo rí kí ló dẹ̀ jẹ́ kó ṣe tó bá tẹ̀ máa sọ̀rọ̀ ó kàn lè yan náà adẹ̀ rí o adẹ̀ bá pray o ṣùgbọ́n bó ṣe wọn Olúwa ló ṣọlá olórí burúkú ò ṣe yẹn jọ pastor olórí burúkú àríro àlá wá sọ fún ẹni tó pa Mohbad olè kò sọ̀rọ̀ ń pa Mohbad o àwọn olóṣì pastor aláyé bàjẹ́ wọ́n máa ṣorí burúkú kiri bó ṣe máa ń da lérú nìyẹn tó máa dọ̀nà rú àwọn orí nǹkan gidi láyé wọn àwọn ikú tó pa Mohbad látijọ́
olórí burúkú Wùnmí apọkọjáyé aráyé bàjẹ́ olóbò pẹ́ẹ́lí a ṣí èrè tó jẹ́ kó máa lọ sọ́dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ àbí kó lọ sọ́dọ̀ àwọn ibi gidi tó ti máa ṣe interview fún wàá máa lọ sọ́dọ̀ blogger wàá lé olóńrojọ́ lọ́dọ̀ blogger Wùnmí ó wá sọ pé ikú tó jẹ́ kí Mohbad kú ikú tó jẹ́ kọ́mọ ẹkú ni Mohbad kú kí ló ṣẹlẹ̀ náà Wùnmí mo tẹ̀ yín padà bọ̀ lọ́dọ̀ tiẹ̀ ọgọ́ tiẹ̀ ò kì í ṣe ni mi ìfẹ́ mú pọ̀ mọ́ra wọn ẹ bá mi pé pásítọ̀ kéwú kí ló pa Mohbad olórí ibú common ball tó gbá lánàá ó sọ fún wa pé Ivory Coast máa nà wá àṣírí àwọn ìjà Facebook ló máa ń rí wọn sí tiwọn àwọn ọ̀rọ̀ Facebook lè máa rí wọn tó máa rí wọn sí ẹ ti mọ̀ pé àwọn wòlíì orí social media ni wọ́n nà àwọn ọ̀rọ̀ Facebook wa ọ̀rọ̀ ìjà wa ló máa ń rí wọn sí ẹ lè rí wọn kó rí wọn outside the box àwọn olóṣì gbogbo ilẹ̀ máa jóná ègbé ní fẹ́ni tọ́lọ́run ò pè tó pera ẹ̀ ègbé ní fẹ́ni tọ́lọ́run ò fi hàn tó rán ra ẹ̀ ẹ̀yin ò lè àbá àmọ́ bó ṣe ń lọ ni olóṣì ó ní analysis sọnù ṣebí CEO Access Bank ló kú lánàá yẹn ó ṣe analyze nǹkan tó pa fún wa olófo àwọn olóṣì àwọn pastor wèrè tó máa ń jẹ́ kó sọ̀rọ̀ sáwọn pastor gidi ẹ wo commotion tó tún dálẹ̀ lánàá yẹn àwọn tó ti ń gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ last week ó tún dáná sí ló ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ wà lórí platform yèyé ẹ bí mi ní question tẹ́ bá máa bí mi olóṣì cash out tún ti dé wèrè wá advertise ààrẹ olóhùn ríran ìran torí tó lè dá padà ẹ bá mi pè wọlé ẹ jẹ́ fún yín 30 minutes kẹ́ pè wọlé ẹ jẹ́ fún yín nọ́mbà tẹ́ máa pè sí ń bọ̀ mo ń bọ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé tẹ́ bá dẹ̀ pè wọlé kẹ́ jẹ́ kí n máa lọ ó ti rẹ̀ mí.